ẹ̀yin ọmọ àgbò yìí nílé lóko lájò lẹ́yìn odi gbogbo ẹ̀yin tó jẹ́ pé wọ́n forí yín sọlẹ̀ nílùú àgbò yìí ní Alápẹ̀rẹ̀ Kétu nípínlẹ̀ Èkó màmá wa Prophetess Esther Ajayi màmá ẹ dákun ẹ̀yin náà bá wa gbégbésẹ̀ lórí ẹ̀ ṣé tójú yín le tó kọ́rẹ́ lọ́wọ́ báyìí. bàbá mi nínú ìdánwò la wà nínú wàhálà la wà nílùú Àgbòyí láti wà Àgbòyí wọn láti wà ọba àmọ́ wa ló ń fìyà jẹ wá ọba àmọ́ ó mọ̀ sùúrù ọmọ Ládégà ló ń fìyà jẹ wá gbogbo àwọn ọkọ̀ pátá. ẹ ṣe sùúrù níbo ni ẹ sọ pé ẹ ti wá. Àgbòyí Kétu láti wá Àgbòyí Kétu bẹ́ẹ̀ ni Àgbòyí Alápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni láti wá ní ìpínlẹ̀ Èkó. bẹ́ẹ̀ ni sà. kí ló ṣẹlẹ̀ ẹ ṣàfarabalẹ̀ ẹ rọra ṣàlàyé ní tó ṣẹlẹ̀ gan-an tẹ́ fi sọ pé ọba ìlú yín fẹ́ fìyà jẹ yín. ayé yín àdá bàbá mi àmọ̀kan tó dá wọn pọ̀ àmọ́ wà agbára ló ń lò ipò ló ń lò lè wá lórí gbogbo àwọn ọkọ̀ wa pátá lọ ti kó sí prison àwọn mẹ́ta kan kọ́ sì wà ní Alápẹ̀rẹ̀ police station kò wá sí gbogbo nǹkan tá a lè dé ọmọ ní ká lọ bá àwọn olókè àjẹléyàn kọ̀ọ̀kan lókè àfọlọ́wọ̀n ọba tẹ bá dé àdúgbò wa ìlúbìnrin ni pẹ̀lú bó ṣe tún jẹ́ ìlúbìnrin tó ṣe ní gbogbo àwọn bọ́ìsì wọn ṣe náà halẹ̀ mọ́ wa àwọn máa rẹ́pù wa ni àwọn máa ṣe kọ́ fún wa ni àwa fún wa lára wa inú wàhálà la wà àwọn ọmọ wa ilé onílé lọ sùn ṣe là ń fi wọn háǹgì káàkiri kálájí ṣàánú wa kí gbogbo ọmọ Nàìjíríà wọ́n dìde ìrànlọ́wọ́ tiwa Àgbòyí ti dàrú ọmọba mọ̀sùlù ti dàgbòyí rú ó ti dàbí rú ó ti fi mí sínú wàhálà ó ti fi mí sínú wàhálà. ẹ sáà mọ nǹkan kan tó ṣẹlẹ̀ gan-an. bẹ́ẹ̀ni wọ́n jà fún ọba àti ilẹ̀ ní àwọn dẹ̀ ti wíìnì ọba àwọn ọkọ tiwa ti wíìnì ilẹ̀ ókè wọ́n wíìnì ilẹ̀. ṣé ẹbí kan náà la ọba àwọn ẹbí kan náà ni wọn o. ìyẹn ọba ìlú bẹ́ẹ̀ni Mọ̀súrù Aládégà Abímbọ́lá. àtàwọn ọkọ yín náà. bẹ́ẹ̀ni ẹbí ni wọn o bẹ́ẹ̀ nígbà tó dẹ̀dọ̀ ológun ilẹ̀ àti ọba olóhùn mọ̀ wọ́n mọ́ o ló fọwọ́ lágbá wọn lójú o. ṣé wọ́n wá lọ kóòtù ni. wọ́n gbé wọn lọ sí kóòtù wọn gbà bẹ́ẹ̀lì wọn o. no tí wọ́n lọ kóòtù tẹ́lẹ̀. wọ́n lọ sí kóòtù bẹ́ẹ̀ ni on the 9 October lọ́wọ́ ọkọ̀ wa gba ìwé páwọn wọ́n win wọ́n dẹ̀ ń ṣe àjọyọ̀ wájú ta. àwọn ọkọ yín gba ìwé pé wọ́n win ní ilẹ̀. òun ti win ní ọba wọn ọ̀dẹ̀ dá wọn dúró kọ́ má jọba wọn ilẹ̀ làwọn win ní lọ́dọ̀ tí wọ́n bí báyìí on the 9 October ni wọ́n ṣe àjọyọ̀ wájú ta tí àwọn ọmọ wọn tọ́jú ìbò látọ̀dọ̀ wa adẹ̀rán oníṣẹ́ pé wọ́n kọ́kọ́ tí wọ́n wò kọ́ tí àwọn ọmọ wọn ń ṣe wọ́n dẹ̀bẹ̀ pé ká ní sùúrù ìgbà tó di on the 1st of November ta ló lọ yìí bá tún ṣe ń ṣàjọyọ̀ nìyẹn bá tún ṣe jùgbò wá nìyẹn ìgò àkọ́kọ́ tọ́jú orí páànù ló bá ẹlẹ́kejì ẹran tó bá ẹran yẹn kú ẹlẹ́kẹta ó béèyàn lẹ́sẹ̀ bá tún ṣe gbéra nìyẹn pé ká tún lọ fẹjọ́ sùn wọn àti ẹ̀mọ̀ pé kábíyèsí wà nílé là ń fẹ́ fún ibi tá a ti ń fẹ́ fún ẹni tó lọ bá wọn láti lè fẹjọ́ sùn ṣe ni wọ́n yọ̀bọ̀ tí ṣẹ́gun ọ̀gbọ̀n ìbọn lọ fi lé màá yẹn tí màá yẹn sásìbọn yẹn wọn ọwọ́ tó máa jùṣe ni wọ́n gbà jáde lọ́wọ́ ìgbà tí màá yẹn máa sásà Aláfẹ́mi Ayọ̀ lónìí àwọn pípù ìtutù múra ogun o nípa bíi tó 12 tó dé no sorry tó nǹkan bíi 10 láti bẹ̀rẹ̀ olúkálùkù ṣe nípa máa kọ́ ọmọ wa káàkiri omi dẹ̀ wà ládùúgbò omi gan ṣẹ̀ṣẹ̀ lọ ni bí Ṣẹ́gun àtàwọn Musa gbogbo wọn aláràn ojú bí gbogbo wọn ṣe lọ kó àdá nìyẹn àwọn tó kú náà dẹ sàṣà Aláfẹ́mi àwọn lọ kọjà àwọn méjì ṣàjọjà débi pé wọn bá bọ́ bá tìjẹ tí máa fi lé ọkọ mi wọ̀nyí kálájí kó dé ká mú evidence jáde bá ṣe jáde ní bó ṣe di pé ilé àyínú la wà ní òdì 1 ìgbà tí ilé jẹ́ nǹkan bíi tó 12 wọ́n ní pé ká lọ rìpọ́ọ̀tù ní police station àdẹ̀gbà Alápẹ̀rẹ̀ police station lọ gbogbo àwọn Alápẹ̀rẹ̀ police station wọ́n ti gbà bọ̀dẹ̀ wọ́n lọ bá màá hó ní station àlẹ́tọ̀ láti wá fẹjọ́ sùn àlẹ́tọ̀ láti wá di fẹjọ́ sùn àdébẹ̀ wọ́n fún wa police report páwọn olè wá kọ́yàn ṣàdédé lòdì àárọ̀ tilẹ̀ mọ́ lọ́bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ọmọ wa lọ́bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ọkọ ọlọ́ṣọ́ àwọn bàbá wa ìgbà tó máa sọ wọ́n nípa fẹ́rẹ̀pù wọn tẹ́gbọ̀dọ̀ ẹlẹ́ni sísì pàmìlà ní inú ilé ibo láti fẹ́rẹ̀pù olórí ṣó pọ́sibù kí wọ́n rẹ̀pù olórí nígbà tí ó ṣe pé bóyá àgọ̀ bó ṣe kọ́ wọn mẹ́rin lọ lọ́jọ́ yẹn ní on the 2 wọ́n kọ́ wọn mẹ́rin lọ ìgbà tó máa di on the 4 wọ́n charge wọn sí court wọn àgbà kọ́gbà bẹ́ẹ̀lì wọn ìgbà tó máa di on the 8 àwọn tí wọ́n tún sá lọ tó tún sẹ́sẹ̀ Aláfẹ́mi wọn ṣe ni wọ́n tún lọ kó wọn bẹ̀ wọ́n lọ kó Muyideen Taiwo Kẹ́hìndé Awólẹ́sì rílù wọn Owólẹ́gbọ̀n wọ́n lọ kó wọn tún gba bẹ́ẹ̀lì wọ́n tún ní kọ́ máa kó wọn lọ sípò APC àlọ́ aláàánú wọn tún lọ kó lómi ní Ìṣàwò kọ́gbà àlọ́ wọn kò fọwọ́ lágbára lójú ni o ẹjọ́ torí ọlẹ́ṣàánú wa o ẹ̀ṣánú wa inú ilé olóyin ló láwọ kọjọ torí ọlọ́wọ́ kábẹ̀rẹ̀ kọ́tà ṣe fún wọn gbogbo lọ́balọ́ba láti wọ́n sí wọn ẹ̀yin náà sọ̀rọ̀ gbogbo lọ́balọ́ba láti wọ́n sí wọn gbogbo lọ́balọ́ba láti wọ́n sí wọn kí la ṣe fún wọn wọ́n sọ pé gbogbo wọn kọ́ lọ́wọ́ fẹ́ràn lẹ́wọ̀n. orí stroke ni mọ́ mi wà kọjọ tó ọlọ́wọ́. gbogbo wọn kọ́ pátá lọ́wọ́ fẹ́ràn lẹ́wọ̀n ọmọ kọ́ torí tàbí fẹ́ràn lẹ́wọ̀n yàtọ̀ kó ṣàánú wa torí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ní ọgbọ́n bí tí wọ́n ti gba búrẹ́dì èèyàn owó ọlá ló fi gbà á lójú o owó ọlá ló fi gbà á lójú o Esther Ajayi Adìde ti wá o ọmọ Olúbẹ̀rẹ̀ yìí náà wọ́n lọ́wọ́ Sanwó-Olú lọ́wọ́ àbá Sanwó-Olú jà o àbá Sanwó-Olú jà o Babímbọ́lá ló fi yà jẹ wá o Ọládégà ló fi yà jẹ wá o wọ́n jọ torí ọlọ́wọ́ wọ́n tún ọkọ̀
mi sílẹ̀ Ṣẹ́gun tó jáde tó ṣe gbogbo wọn gbé ohun mi sí ẹ̀ṣọ́ Mustapha Ṣẹ́gun ló dà lóru Musa aláyọ̀ ló dà lóru gbogbo àwọn bá ti tiwọn tí wọ́n wá já wọn wà kó bá tiwọn kí ló dé ṣé èèyàn kan máa ń dájà jà ni èèyàn kò dájà jà kí Abímbọ́lá lọ́nà kọ́ ọmọ tiẹ̀ lẹ́yìn síta kọjọ kọ ṣàánú wa alájọ tó torí ọlọ ìyá yìí pọ̀ ó ti sọ pé àlẹyìn ọmọ 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 lálàbù adẹ lórí ọmọ tàtà lẹ́yìn ọmọ alálàjì ọmọ alálàjì gbogbo ọkùnrin pátá ẹ wá sàdúgbò wa kò sí ọkùnrin kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mọ́ kò sí ọkùnrin kọ̀ọ̀kan ní gàṣà mọ́ wọ́n ti sọ ìlú ọdẹ wọrọ wọ́n ti sọ ìlú ọdẹ wọrọ gbogbo àwọn ọmọ ọlọ́lẹ̀wé máa kò sáà tí ó sanwó sùn o ojoojúmọ́. ṣé látún dún mọ́ àwọn ọmọ wa ipò àwọn bàbá wa sùn ní àwọn máa ṣe gbáàdì àwọn làwọn nílùú kí wọ́n jọ kọ́ ṣàánú wa ọjọ́ kọ́ ṣàánú wa kọ́ gbà á lọ́wọ́ wàhálà kọ́ gbà á lọ́wọ́ lágbára tó ń fọwọ́ lágbára ní lójú tábàdé bá àwọn ọmọ nílá nígbà tí gbọ́ síbẹ̀ tábàdé bá ọmọ ọlọ́ba yín ló fọwọ́ rìn ẹ̀yin náà lọ́wọ́ wọ́ àdé lọ́wọ́ àwọn ọlọ́run o a ní mọ̀ sùúrù a ní Amusati Oríyọmí Aláàjì ẹjọ́ ṣàánú wa o ẹjọ́ torí ọlọ́ ṣàánú wa bí mo ṣe wà inú oyún ni mo wà ní ọ̀dọ̀ gbọ́dọ̀ má rọ̀kọ̀ mi ti máa fi bímọ o mi ò lè dóyún tó o ọjọ́ kọ́ ṣàánú mi o ọjọ́ torí ọlọ́run ọjọ́ torí ọlọ́kọ́ ṣàánú mi torí ológun ni wọn nǹkan tí mo wá ṣe mí balẹ̀ ni nǹkan kò gbọdọ̀ ṣe mí kò gbọdọ̀ ṣoyún ní mi ọjọ́ torí ọlọ́run kọ́ ṣàánú àtọ́rí ọlọ́run afọlọ́run bá bẹ̀ wọ́n ẹ̀bẹ̀ là ń bẹ̀ o ìyá mi kẹsàn ọmọ kan nù ní o bá má tún rọ́kàn lẹ́wọ̀n kọ́jọ́ tó ọlọ́run la fi bẹ̀ wọ́n kọ́jọ́ tó ọlọ́run ẹ̀bẹ̀ là ń bẹ̀ wọ́n báyìí o ọlọ́run la fi bẹ̀ wọ́n kọ́ ṣàánú wa o. ìyá mi ní bàbá ọdún àdúrà àbúrò mi lọ́gbẹ̀gbọ́n mi ní ṣàwò ní kòlù lánàá bẹ́ẹ̀ mo ṣe dé bí o ẹjọ́ mi nínú ìrànlọ́wọ́ mi nígbà mi níyàmọ́ o ní mo ṣe lè wà fún ìyàwó wọn jalè o wọn jalè o wọn jalè o wọn jalè mi níyàmí ní bàbá mọ́ ọ̀tún ìrànlọ́wọ́ fún mi mo ṣe ti wá sí ibà ẹ gbà mí o ẹ gbà mí o. Yes, n tí wọ́n ń gbìyànjú àti sọ òun ni pé ní ìlú Àgbòyí Kétu ní ìpínlẹ̀ Èkó lálápẹ̀rẹ̀ wọ́n ní ọba Àgbòyí àti àwọn ọkọ tiwọn ẹbí kan náà ni wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣùgbọ́n ìjà ṣẹlẹ̀ láàrin wọn tó di pé wọ́n padà lọ sí court wọ́n dẹ̀ gbédájọ́ kalẹ̀ ọba òun wà lórí ipò gẹ́gẹ́ bí ọba àwọn ọkọ tiwọn àwọn láǹfààní àti jáwé olúborí nípa pé káwọn ò di ilẹ̀ mú ṣùgbọ́n ní October 1st October 9 òun ni wọ́n dájọ́ pàtó di November 1st tí wọ́n ń ṣàjọyọ̀ wípé Ọlọ́run máa ṣeun àwọn ti win ní ilẹ̀ o ló di pé wọ́n ní wọ́n lùlù ọ̀tẹ̀ wàhálà bẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ìgò ìjà bẹ́lẹ̀ láàrin wọn tó jẹ́ pé wọ́n bà property jẹ́ wọ́n dẹ̀ ní àwọn ọkọ tí wọ́n gba police station tó wà ní Alápẹ̀rẹ̀ police station wọ́n gba bẹ̀ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní wọn attend sáwọn now ìgbà tó di ọjọ́ kejì ló di pé wọ́n bẹ̀rẹ̀ sí wá ṣa àwọn ọkọ wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì tí ọba náà lọ report wọ́n dẹ̀ gbé àwọn èèyàn yẹn wọ́n gbé wọn lọ sí police station láti police station wọ́n kó wọn lọ kóòtù láti kóòtù. wọ́n ti ẹ̀dájọ́ wọn ní wọn lọ sí kóòtù ní Ìkòyí prison lọ́sí wọ́n sí wọ́n jalè wọ́n pààyàn wọ́n tuntun lọ kọ́ wọn mí lánàá àdàfẹ́ kóòtù kó wọn lọ sí kóòtù o wọ́n tún ti wọ́n wọ̀n mí lọ lẹ́ni o wọ́n jalè o gbogbo everybody ló lè sòdodo ọ̀rọ̀ yìí o àmọ́ àti sòdodo ọ̀rọ̀ ó di wàhálà o àmọ́ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà lè sòdodo ọ̀rọ̀ mo mọ̀ pé kí wo ojú dájọ́ ẹ̀ẹ́dẹ̀ kí wo ipò dájọ́ ẹjọ́ ìṣàánú wa o ẹ má wo ipò dájọ́ o Mọ̀súrù Ọládégà ó ti bó ṣe lọ́wọ́ gbogbo àwọn ọmọbìnrin o ó ti sọ wọ́dọ̀ pọ̀ sọ gbogbo o ìyàwó Esther Ajayi ibẹ̀ lọ ti jáde o ẹ wá ṣiṣẹ́ ibi iṣẹ́ o wọ́n ti túlù mọ́ yín lórí wọ́n ti bá lu bàbá yín jẹ́ o. Gẹ́gẹ́ bí àwọn ìyá ìbọn ṣe ń sọ̀rọ̀ lọ wípé gbogbo àwọn tó jẹ́ ọkùnrin nílùú Àgbòyí
ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá kúrò nílùú àwọn tí wọ́n dẹ̀ sá kúrò wọ́n ti rá wọn mú síkún níbi tí àwọn tún sá kúrò nílùú tán níbi tí wọ́n tún sá lọ wọ́n tún lọ rèé kó wọn bẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì ìdí ni táwọn obìnrin yìí wọ́n ti ní ìlú Àgbòyí ó ti di ìlúbìnrin o ó ti di ìlúbìnrin gbogbo wọn ti sá kúrò nílùú. olóyún wà bẹ tí ò ní pẹ́ bímọ kó ṣàánú mi o kó ṣàánú mi o mi ò lè dánmọ mẹ́ta tọ́ oyún wà nú mi o ọkọ mi nìkan ló ń ṣe fún mi kó ṣàánú mi torí Ọlọ́run kó ṣàánú mi o kó dédé kí n sọ láyọ̀ nǹkan kò gbọdọ̀ ṣe mi ẹjọ́ torí Ọlọ́run alájẹ fi ọ̀rọ̀ mi kọ́ Ọlọ́run torí tí mo wá ṣe mo fẹ́ yọ ọkọ mi kúrò nínú ìyà ni àmọ́ kò gbọdọ̀ ṣe mí kó fi ọ̀rọ̀ mi kọ́ Ọlọ́run kí gbogbo ọmọdé díẹ̀ ṣàánú mi mi ò gbọdọ̀ kú omi èdè gbọdọ̀ gbóná dì ọmọ mi kọ́kọ́ òde gbọdọ̀ ṣe wọn kó dé lọ tú ọkọ mi sílẹ̀ ọkọ mi ò jalè ṣe ni wọ́n tún bá bọ́bá tiẹ̀ jẹ́ o mi ò rí lẹ́sùn ilé onílé ni mò ń sùn o ilé onílé ni mò ń sùn mò ń ṣàwọ̀sùn ni o. a wá pé ìjọba ìpínlẹ̀ Èkó a pé ìjọba ìpínlẹ̀ Èkó gọ́vnà wa Babájídé Sanwó-Olú àti ìjọba ìpínlẹ̀ Èkó ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Àgbòyí ní Alápẹ̀rẹ̀ ní Kétu ẹ jọ̀ọ́ ẹ bá wa gbégbésẹ̀ lórí ẹ̀ ibẹ̀ yẹn ó ti ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ ní ìlú yìí náà ní ìlú màmá wa Esther Ajayi prophetess Esther Ajayi wọ́n níbẹ̀ nílùú wọn ẹ jọ̀ọ́. ṣákìrì owó yẹlé wà lára àwọn tó kọ ọmọ owó yẹlé nìyẹn ẹ má tẹ̀lé bàbá yìí náà tó tó wọlé ṣàánú wa ẹ̀yin náà lè yọ wá kúrò bíbá a ní owó tá a bá fi rí o alájẹ ní Ọlọ́run nìkan la gbójú látàlájì adéyọmọ Nàìjíríà ẹjọ́ tó dé lẹ́yìn lẹ́kí wọn ojú dájọ́ ikọ́ kò dé súnmọ́dọ̀ ṣe mí ẹjọ́ ṣàánú mi o. Bàbá mi ní dédé tí ìjà yẹn ṣẹlẹ̀ kó tó di pé ọlọ́pàá wọlé ta ló yìnbọn Ṣẹ́gun ló yìnbọn Mustapha Ṣẹ́gun ẹgbẹ̀rún náà kábíyèsí pé ṣé wọn gbúrò bọ̀ wọn fọwọ́ lágbára lójú wọ́n wá yọ gbogbo kámẹ́rà wọn wọ́n kúrò mẹ́ ṣẹ́gun náà lójú ló jẹ́ nílé ọba o gbogbo ibi tó jẹ́ ti tàwọn sáìdì ọ̀dọ́ wọn yọ ṣé ni wọ́n yọ kúrò mẹ́ àwọn kọ́ wa nìkan sílẹ̀ wọ́n jalè tó ní wọ́n para fún wọn jalè wọ́n ní wọ́n bọ́ lórí sùn wọ́n bọ́ lórí sùn o wọ́n rẹ́ bọ́ lórí o. wọ́n dẹ̀ṣẹ̀ra wọn léṣe. wọ́n tún bá properties wa jẹ́. àwa rọ ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n wọlé ọkọ̀ tí náà. wọ́n wo ní ilé odidi ẹni kọ́ wá ṣe wájú ní ilé. wọ́n wo kọlẹ̀ ní odidi yàrá wọ́n ti gbọ́ ọkọ̀ tí náà. gbogbo àwọn ẹbí ló wà gbòòrò tí wọn lè wọlé tó ń bẹ̀rù àti wọn ní ìlú bàbá wọn tó yẹ kó rí bẹ́ẹ̀ nínú ìlú tó ń pẹ́ bẹ́ẹ̀ náà sí bí wọn náà ọmọbẹ̀ ni wọn náà ọmọbẹ̀ ni ẹ ọmọbẹ̀ làwọn àbúrò ẹ̀ yìí náà owó ń takò wọn ó náà wọn níbi tí ó yẹ kó rán wọn lẹ́nu nǹkan tí ò tó nǹkan ṣé yẹn máa ti kóòtù dé kéèyàn sọ rẹ ni ẹ bá wa bẹ màá o ẹ bá wa bí ọba màá o kó sànù wa kó sànù wa tó bá jẹ́ pálẹ̀ méjèèjì náà kọ́ ni ọ̀rọ̀ yìí ò ní lè àmọ́ bí tó ń ba lọ yìí ọ̀rọ̀ yìí máa lè ọ̀sáìdì nìkan lọ́kọ́ wọ́n ọ̀sáìdì nìkan lẹ̀ àwọn méjì náà jà àwọn méjì náà jà owó agbára ni o wọ́n ò sí ẹ fẹ́ gbé ẹni tì ní kóòtù tó bá ti gbé wọn ní kóòtù báyìí wọ́n nìkan adájọ́ sọ pé wọ́n ń gbé wọn lọ nìyẹn kí ló dé àwọn ọmọlọmọ wọn lé orídìí ọmọ méje àwọn nìkan là ń dá wọn bọ̀ àwọn nìkan là ń dá wọn méje ìyàwó kan wà ní ojoojúmọ́ ló ń gbé wọn lọ kó ṣàánú wọn lè jẹun àti dààmú kí lóbìnrin nìkan lè dà sí láti bí oṣù káàbọ̀ báyìí àwọn ẹlẹ́nu àwọn nìkan ẹ wọ́n bá ṣe wá láti Èkó láti yàn ní Èkó lẹ́sìn pẹ̀lú àtọ́lúwa rẹ̀ ń sọ̀fọ̀ ẹjọ́ tó ọlẹ́bà ọba màá wà ní ẹlẹ́dìgbà kọjọ́ kó bá wa tú wọn sílẹ̀ o kọjọ́ torí Ọlọ́run òun náà ló ní ìṣàtúnṣílẹ̀ fún wọn torí nǹkan tó bá ti sọ fún wọn òun náà máa gbọ́ ẹ̀bẹ̀ lábẹ́ kọjọ́ torí Ọlọ́run bàbá wọn náà ló jẹ́ kọjọ́ torí Ọlọ́run fi wọn sílẹ̀ gbogbo lọ́balọ́ba láti wọ́n sí wọn o gbogbo lọ́balọ́ba láti wọ́n sí wọn kí ló dé bàbá wọn ló jẹ́ bàbá wọn ní àbẹ̀ náà lábẹ́ àmọ́ bá ti fẹ́ lọ sí pálásì ni wọn ní gbọ́ wa torí ẹ̀ náà ṣe fẹ́ lọ gbogbo lọ́balọ́ba ló ti bá a bẹ̀ wọ́n ẹjọ́ torí Ọlọ́run dáàdi wa Aláàjì Oríyọmí Hamzat ẹjọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ní kẹ́ bá wa bàbá wa Ládégà kó jọ torí Ọlọ́run kó tú àwọn ọmọ rẹ̀ sílẹ̀ àwọn ọmọ ẹ̀ náà làwọn ọmọ yìí kó tú wọn sílẹ̀ o kó tú wọn sílẹ̀ o kó tú wọn sílẹ̀ o ẹjọ́ torí Ọlọ́run.
ó náà ni gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìkàn nínú ìlú, ẹ̀yin ọmọ àgbò yìí nílé lóko lájò lẹ́yìn odi, gbogbo ẹ̀yin tó jẹ́ pé wọ́n forí yín sọlẹ̀ nílùú àgbò yìí ní Alápẹ̀rẹ̀ Kétu nípínlẹ̀ Èkó, màmá wa Prophetess Esther Ajayi, màmá ẹ dákun ẹ̀yin náà bá wa gbé ìgbésẹ̀ lórí ẹ̀. A dẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Èkó, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ ní àgbò yìí ní Kétu. Commissioner of Police tó fi mọ́ AIG nípínlẹ̀ Èkó, ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó ń lọ ní àgbò yìí ní Kétu ní Alápẹ̀rẹ̀, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, wàhálà yìí ti pọ̀, kò ní dáa kí àwọn obìnrin lé. Níbo làwọn ọmọ yín wà báyìí gan? Ọmọ wọn lọ fún wọn sádà kiri ni, ọlọ fún wọn sádà kiri ni, kò síbi tí wọn lè dé, ṣe ni wọn wọlé fún wọn, tí màá sọ fún wọn pé wọn gbọ́dọ̀ dádùgbò báyìí, ẹnì ọmọ pé ọmọdé ò mọlé odi, ọmọ kékeré ò mọlé odi, ṣe ló tí màá sọ fún wọn pé wọn gbọ́dọ̀ dádùgbò báyìí. Kọjọ kọjọ ànúwà, ìtara ni mo wọ, èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí, èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí, ọkọ mi ló ń gbé mi, mi ò lápá àṣẹ, ọkọ mi ló ń ṣe gbogbo ẹ̀ fún mi, kọjọ àánú mi, ìyá gbọ́dọ̀ jẹ́ pé mú ìlú níṣẹ́ tó ń ṣe, ọkọ mi ní níṣẹ́ tó ń ṣe, kọjọ kọjọ àánú mi, ọmọ mi ò lè rí kiri, wọn ò lè ṣe bó ṣe wù wọn, tí bá fẹ́ gbé wọn lọ sí skul, ṣé ni mo gbé wọn lọ sí skul, kí ló dé kí ló ṣẹlẹ̀, kọjọ kó ṣàánú wa, ọmọ wa sì jọmọ ọlọ́mọ, alọ́fi wọn áàkì kiri ni, nǹkan tó ọmọ mi jẹ lẹ́nì, mi ò mọ̀, mi ò rí wọn bá sọ̀rọ̀, kó ṣàánú mi torí Ọlọ́run. Kábíyèsí ò rẹ́ni láti fà àwọn pípú ìsílẹ̀ tó yẹ láṣẹ wá pé káwọn ọmọ Nàìjíríà kan gbà wá àti bàbá wa àti Sàtórí Yọmí kọjọ kó ṣe àwọn olóyè wọn pátápátá lọ́dún kọ̀ọ̀kan mọ́ wa lọ́ṣọ́ wa lẹ́nu lọ́ṣọ́ wa láwọn láti bá wa bí ọba pé kó kó wọn sílẹ̀ àwọn náà tún dákun ni kọjọ tó rọrùn kọ́mọ Nàìjíríà kan gbà wá o kọjọ kó ṣàánú wa o kọ́ bá gbọ́rọ̀ yẹ̀ wò o kọ́ bá tún wọn sílẹ̀ kọjá ká sọdún ayọ̀ o November 15 òun adájọ́ dá fún wọn láì jalè December 15 now next month láì jalè January 15 náà dá fún wọn o láì jalè nítorí Ọlọ́run gbogbo ọmọ Nàìjíríà kan gbà wá o gbogbo wọn náà sọdún ayọ̀ méjì náà já o àwọn apá kejì wọn ń ṣeré kiri àdúgbò wọn wá yan kiri báwọn kan ibi tó táwọn máa kú sí náà wọ̀nyẹn kí kábíyèsí kan jọ o kó ṣàánú wa kó dáríjì wọn o àwọn ọmọ wọn náà ní o kó ṣe o wọn ṣe wọn ro wọn ṣe wọn tí wọn bá fẹ́ bá wa wí kó mú apá méjèèjì tí kábíyèsí bá fẹ́ túlù ṣe kí wọ́n mú apá méjèèjì kí wọ́n bá wọn wí àwọn méjì lọ́jà kí ló dé tó jẹ́ yọ̀kọ́ lọ́kọ́ ìwà ìkà lọ́ṣẹ́ fún wa wọ́n fọwọ́ lágbára lójú ni bẹ́ẹ̀ ni ọ̀tọ́rọ̀ ní kọ́ bá sọ òun wọ́n fọwọ́ lágbára lójú ni wọ́n lo agbára àti ìpọ̀lẹ̀ wa lórí ni wọ́n lo agbára àti ìpọ̀lẹ̀ wa lórí ni ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe mí ìkọ̀kọ̀ gbọ́dọ̀ ṣe mí kò gbọ́dọ̀ ṣe mọ́ mi ọkọ̀ mi tó wà pé ti kọ́ gbọ́dọ̀ ṣe wọ́n fọwọ́ lágbára lójú ni sẹ́kọ̀ owó ẹgbẹ́ sẹ́kọ̀ onímọ̀ gbogbo àwọn tí a sọ ìpátá lọ́tà ìkọlọ́rọ̀ lọ́tà ìkọlọ́rọ̀ kí ló ṣẹlẹ̀ ṣẹ́gbẹ́ pa wà ní ṣé onígbàtà bá dẹ̀ ní kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún yín ọba máa ó kí ló ṣe fún ẹ kí làwọn obìnrin gásà ṣe fún ẹ kí làwọn ọmọkùnrin gásà ṣe fún ẹ tún wọn sílẹ̀ torí ọlọ́ ẹ̀mí gbẹ̀yìn nítorí ọlọ́ Alájà Musatu gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà pátá ni mo bẹ̀ torí gbogbo lọ́balọ́ba láti rọ́ọ̀sì wọn láwọn ò ní jáwọ́ ẹ̀yọ́ ọmọ Nàìjíríà lè mi bẹ̀ ọ́ Alájà Babájídé Sanwó-Olú mo gbé yín dìde Esther Ajayi ìyá mi ò tó yín pẹ̀ mo gbé yín dìde ẹ ṣàánú mi o. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ wà lójú òpó ìtàkùn àgbáyé wa náà pẹ̀lú bẹ́ẹ̀ sí ń kọ́mẹ̀ntì náà là ń rí ẹ ṣé àdúpẹ́. Bákan náà là ń pe ẹni tí í ṣe speaker House of Assembly nípínlẹ̀ Èkó Honourable Mudashiru Obasa ẹ bá wa gbégbésẹ̀ lórí ẹ̀ ẹni tó bá mọ̀ wọ́n náà gbogbo ẹni tẹ́ ẹ bá mọ líǹkì wọn ẹ bá wa ṣíà fídíò yìí ẹ bá wa ṣíà rẹ̀ títí tí ó fi kan AIG nípínlẹ̀ Èkó tí ó kan Commissioner of Police nípínlẹ̀ Èkó tí ó kan ìjọba ìpínlẹ̀ Èkó tí ó kan gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tí ó kan Speaker House of Assembly ní ìpínlẹ̀ Èkó Honourable Mudashiru Obasa ẹ bá wa ṣíà rẹ̀ kó kan gbogbo àwọn èèyàn àwọn ìkan yìí kí wọ́n lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Àgbòyí Ìgásà compound Àgbòyí ní Kétu Lálápẹ̀rẹ̀ wọ́n tètè mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ tó rọlẹ́ bá gbégbésẹ̀ lórí ẹ̀
ẹ bá gbégbé sẹ lórí ẹ̀ wọn bá àwọn tó lè láǹfààní àti wábì báyìí rèé ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tí ó wà nílùú tó jóbìnrin náà oníkálùkù sàásálà fẹ́mi ara wọn àwọn ọkọ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tẹ́yìn náà gbọ́ wọ́n ní wọn lè gbélé wọn lè gbóko wọ́n ń sá ìlò káàkiri àwọn kan ń bẹ ní prison báyìí wọ́n tún lọ káwọn míì lánàá bóyá tiẹ̀ àwọn olóòlò kó lánàá àwọn yẹn ni wọ́n kó lánàá. Miniwu Kẹ́hìndé ẹ̀gbọ́n mi ni Sulaimon Taiwo ọmọ mi ni. àwọn yẹn wà ní alápẹ̀rẹ̀ police station báyìí wọn ti kó wọn lọ kóòtù. ilé ti gbọ́ lẹ́nu àwọn arábìnrin tó jẹ́ pé ẹ̀mí wọn náà ò balẹ̀ ṣe ti gbọ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ̀jọ́. nínú ìlú àgbò yìí nǹkan kò gbọdọ̀ ṣe mí kò gbọdọ̀ ṣe àwọn ọmọ mi torí bá ṣe wọ́n bíbọ̀ yìí àṣọ fún ẹnìkan yìí bá ṣe wọ́n síbí àṣọ fún yàn kankan o kọ́ wọ́n jọ torí ọlọ́run kọ́ mọ̀ wọ́n lẹ̀ fún wa o àwọn aráàgbò yìí wà lọ́dọ̀ọ̀sà ìdílọ́run níbi ìdílé ọba kọ́ jọ torí ọlọ́run o kọ́ mọ̀ wọ́n lẹ̀ fún wa o kọ́ jẹ́ àrìn ká yan nínú ìlú torí nínú ìlú náà ti bí àwọn ọkọ wa wọ́n forí tiwọn náà sọlẹ̀ síbẹ̀ ni o ọwọ́ agbára òyìnlẹ̀ tó ń lò yìí o kọ́ jọ torí ọlọ́run kọ́ dìde kọ́ ṣàánú wa gbogbo àwọn lọ́balọ́ba náà ti bẹ̀ kò gbọ́ o kọ́ wá jọ torí ọlọ́run àwọn ọmọ Nàìjíríà bàbá wa Amsat Oríyọmí mo mọ̀ pé ẹ lè ṣe torí pé tiwa ó kéré nínú gbogbo ilé tẹ́ ti ṣe kẹwàá jọ torí ọlọ́run kẹwàá ṣe àṣepẹ́ṣẹ́ lórí wọn kẹjọ adìkẹ́dẹ̀ bá kẹfì wá kọ́ wọn lọ́rùn kọjọ torí ọlọ́run àwọn ọmọ mi kéré mi náà dẹ̀ kéré ọmọ nǹkan tó lè ṣe o torí ẹ̀ là ṣe ń lọ ogun pé kọjọ torí ọlọ́run àbáwọn jà bàbá kọ́ wa ló jẹun àmọ́ kọjọ torí ọlọ́run kọ́ ṣàánú wa kọ́mọ̀ mi kankan ṣe wá kọ́mọ̀ mi kankan ṣe wá ni àwọn ìyàwó la jẹ́ àlejò la jẹ́ kọjọ torí ọlọ́run kọ́mọ̀ mi kankan ṣe wá o kọ́mọ̀ mi kankan ṣe wá o kọjọ torí ti ọlọ́run nǹkan tó ń bẹ̀ wọ́n fún nìyẹn o kọjọ torí ọlọ́run kọ́ rọ̀ wá lọ́wọ́ o ọmọ Nàìjíríà dìde rẹ̀ lọ́wọ́. ẹ ṣeun kó tó di pé a máa lọ lákòókò tá a wà yìí náà ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ojú òpó Facebook tẹ́ ń wà yẹn ẹ máa bá wa share rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ títí tí ó fi lọ kan ìjọba ìpínlẹ̀ Èkó tí ó dọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tí ó dọ́dọ̀ komisanna police ìpínlẹ̀ Èkó tí ó dọ́dọ̀ AIG nípínlẹ̀ Èkó kódà tí ó fi dé ọ̀dọ̀ Speaker House of Assembly ní ìpínlẹ̀ Èkó ìyún ni Honourable Mudashiru Obasa tí ó dé ọ̀dọ̀ Délé alága local government chairman ẹ gbọ́ Délé àti Kàfílà Àgbàrá tí wọ́n di ipò ìjọba ìbílẹ̀ Alápẹ̀rẹ̀ tí wọ́n wà Kòsọ̀fẹ́ local government tí wọ́n dibẹ̀ mú tó fi mọ́ House of Assembly tó ń ṣojú Kòsọ̀fẹ́ níbẹ̀ iná ẹjọ́ bá gbégbèsè lórí ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run àbúrò ní ṣe yín o àbúrò ní ṣe yín o àgbò yìí ní Kétu ní Ìgásà àgbò yìí 1 Ìgásà ní Kétu ṣe ti gbọ́ ó ń gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí kó máa di pé wọ́n máa para wọn bẹ́ẹ̀ yóò di wàhálà tí ó di tọ́ta yànyàn tá agbára kankan ò ní ká mọ́ àníkẹ́ ètè bá wa dá sí ìjọba ìpínlẹ̀ Èkó ètè dá sí o ẹ ṣeun ìlú ò ní túmọ̀ yín lórí o ìlú ò ní túmọ̀ yín lórí o ìlú ò ní túmọ̀ yín lórí o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Kí ló wí?
Drive TV, driving you around the world.